gbádùn mi. Kí ni gbogbo eléyìí náà? Tí má dẹ̀ sọ̀rọ̀ sí Anthony pé pé wà lólúwẹ̀ pọ̀ ẹni mo tún dé. Náà kà í imagine kó máa fádùn mi lẹ́ra méjì láì sọmọ nursery school. Ṣé torí pé mi ò rówó fi sílẹ̀ náà ló fi di pé mo fi receive ru insult inú ilé mi? Akínọlá. Lọ ṣe jàre. Olówó orí mi má bínú wò ó kódà èmi àtàwọn ọmọ ẹ á fẹ́ràn jẹun ẹyin tí ẹdìyẹ mi yé ó ní mo sè sórí ráìsì táwa fi jẹun. Kí ló stop láti pàdé ẹ gan fún mi kí n fi jẹun? Ìwà kọ́ lélẹ̀ o ìwà kọ́ lélẹ̀ o. Bọ́ mọ́mí ṣé rí pọ́lọ́hún ló yọ yín ṣá. Ọkọ mi mo mọ̀ pọ́lọ́hún ni. Mọ́mí ṣé ilé ṣe láì má lọ sọ́nà òkú yẹn ni. Ṣé o rí gàrí oko ó rọjú ta lárúbọ̀ lọ tí n bá ra gàrí bí èrè ló la fẹ́ jẹ lórí ẹ̀ àdúrà ní kẹ́ ṣáà máa gbà. God continue to protect you. Àmì ọkọ mi ṣe ó yá ká ṣe pápá. Mọ́mí mo ti ṣe tán. Ọmọ nìyí wo 40 ló wà níbi tiẹ̀ yìí tàbúrò ẹ̀ nọ́mbà 25 lélẹ̀. Kọ́lùbọ̀ ẹ̀ bá kó lọ bẹ́ẹ̀. 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 Ó lè ràn wá lọ́wọ́ lọ́jọ́ alẹ́ wa. Tọ́lọ́run bá fún wa lọ́mọ, ó yẹ ká tọ́mọ náà wé. Ó lè ràn wá lọ́wọ́ lọ́jọ́ alẹ́ wa. Felix, àwọn ọmọ ẹ ti ń bọ̀ lọ́dọ̀ ẹ ní sí jáde sharp sharp títí ó ti bọ̀ lé ọ̀dọ̀ ẹ. Mami. Ọlá wálé. Ẹ kílẹ̀ máa. Ọkọ mi. Ṣé o tà? Ẹ̀sìn. Ọmọ ajé. Káàrí ọkọ mi. Ó máa ta. Ẹ̀sìn. Èmi náà mo ṣe tán ni mo kàn wẹ̀ ni mo ní wá rẹjú díẹ̀. Ọmọ nìyí. Ọlá wálé. Ọmọ nìyí wo ló ń pè? Ṣé bẹ́ẹ̀ jọ kiri lọ ni? Èmi gba bíbá òun náà dẹ̀ gba bíbá ẹ̀. Mo rò pé ó ti máa wálé látẹ̀kan ni. Kò tí ì wálé o. Bó wálé wọ̀ báyìí. Bó lè wà báwo? Ó yá níṣó. Níṣó. Orí mi burú o, mo jí àgbẹ̀ o. Mo jí àgbẹ̀ o. Daddy, ṣe bọ́ ọ̀rọ̀ mo ní. Ṣé èmi ni táǹkì panu léèrè? Rọ́bì lọ́gọ́gù. Ọ̀yà wọn ni tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹjẹ́ àjọmọ́ ọkọ. Lọ bá mi gbé pílò àtàṣọ bora wá. Abẹ́ òrùlé ayé. Ọmọ ni yó. Ibi ẹnì kan ti ń sunkún àìlera. Lẹ́ni tó ní ti ronú àti. Ṣé ọmọ ni lọ bá mi mú bá ń gbé opener wá opener. Tó ń pariwo tó tutù. Abẹ́ òrẹ́ ni tó lórí tí òun ìfìyà o. Àní wọn gbé lókùfá wọn làwọn ò gbé lókùfá àní wọn gbé dẹ̀bọ̀
gbígbà náà gbẹ́dẹ̀mọ̀gbọ̀ gbígbà àgbélẹ́kọ́ fáwọn àgbẹ́dẹ̀mọ̀gbọ̀ gbígbà wọn náà fi kọ́ bó kéde bọ́ lọ́fọ̀ èmi ti tẹ̀lé ọlọ́gbọ̀rúgbọ àyàwó ìgbé ẹ̀sọ́ ọmọ ìgbìmọ̀ ara ní kó máa padà sí àdáwọn ọmọ ní sọ àtẹ̀wẹ̀wẹ̀ ní sọmọ ìjà sí gbàgbàrọ̀gbà ní sọmọ bíbí ní. àṣìṣe wà lórí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ yìí ṣàlàyé rárá ẹ lè rí sílẹ̀ kan látara ọmọ tẹ̀mọ́. bàbá kí lẹ̀ ń sọ yìí kò lè jókòó báwo ẹ wo ọmọ yìí tested okay ni ṣé ń fẹ́ sí wo gbàrà ìyá jẹ́ lókun bẹ́ẹ̀ ajé ìgbà ló gbé wá. tẹ bá rí wàhálà tá a ṣe lórí ọmọ ìka tó gbé wá bí aṣọ àrípẹ́ ọmọ tó lógo gidi tó gò ń ṣàn lára ẹ̀ ọmọ tẹ̀ wò yìí tested okay ni o bàbá. bàbá tọmọ ẹ bá kiri ẹ bá kọlùbọ fún ìyá ẹ tó bá gbé mẹ́fà ata mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ tọ́ sílẹ̀ tó ṣe. pátá wà láàmú bàbá ẹ jẹ́ ká ṣe kíákíá kò sí táìmù. ẹ jọ kí ni jẹ́ tested okay ṣé dvd lélẹ́yìí àbórí yín ti dàrú ṣé ẹ lẹ́gbọ̀n ní rárá. kí la fẹ́ gbọ́ wa ṣe. tí ń ṣerú iṣẹ́ yìí tí ẹ kàn fún lábẹ́ tí ó kun tapá titan tí ó ta tiná fún yín. bàbá ẹ wo a máa trust yín gan a dẹ̀ believe yín ẹ wo bàbá bẹ́ẹ̀ sì la promise yín. ọlọ́run lè sọ nílò àwọn ọdẹ kún àdúgbò wa o tí ń bá síwájú yín jáde ní ibi tí n bá síwájú yín jáde bí fúnra mi ni wọ́n pọ̀ tí wọ́n bá yẹn. bàbá àbà tí wọ́n sì bẹ́ẹ̀ sì lábẹ́rẹ́ fún yín bàbá. kí ló fẹ́ ṣe báyìí. ọṣẹ ilé ìwé èmi máa gbà bíwọ̀ tí wọ́n èmi mo tó débi má gbé gbà yẹn kó jẹ́ kí n ṣe. àdìtúlá yóò. èèyàn mẹ́rin ọmọ ní ìtàn wẹ́rẹ̀ ọmọ ní kí ló ṣe ọlọ́mọ ṣe ń wọ ọmọ ní ìrẹ́ àti rán ọmọ níyì o. So later. All right. Ẹ káàsán sir. Ọmọ yìí ṣe láàfíà ni. Fine sir. Fún mi ní room 105. 105. Sorry sir, 105 ti wà occupied but I need 106. Meanwhile, AC ẹ̀kẹ́rì ó tutù dáadáa. Ẹ wo AC yẹn kọ́ ló má tà sí mi. Àwọn orúkọ tí mò ń rí ó ń fún mi ní ideas kan. Máa wo relé Miami. Jẹ́ ká gba room yìí. Miami. Máa mú ẹ lọ sí Miami level. All our executive rooms ti wà occupied. 106 nìkan ló wà lẹ́sà. Okay, má worry ya. Bí àbàdé Miami àwa gan Miami ara. Ó yá mú 106 yẹn wá. Mo like lẹ́yìn náà. Los Angeles. I began like Las Vegas. Ẹ̀wẹ̀ má jẹ́ kí n tán. Àgbọ̀nrín èdìdì ìhọra ló ra àwọn ọkùnrin. Tí wọ́n bá ti fi gòjè lọ yín lẹ́ẹ̀kan. Tẹ́ bá ti gbà, ẹ ti wọ one chance. Àlejò fẹ́ àbúrò mi, sísá mi. Àmọ́ ọkọ lórí aya àti wípé ìwé mímọ́ gan sọ wípé àwọn ọkọ wa àwọn olúwa wa. Ẹ equal right ẹ mọ̀ ń pa equal right ṣá. Equal right lájọ ní bẹ́ẹ̀ ni ẹ tó bá dẹ̀ yàrá lògùn ń gbé ẹ wúra yín ẹ̀yin tẹ níbi iye ẹ wá jẹ́ kọkùnrin sọ̀rọ̀ ní dìbà ẹ wá sọ̀rọ̀ ayín di ìyá oníkọlùbọ̀ ẹ̀ bá kó lọ bẹ́ẹ̀. Ìwé mímọ́ yẹn gan ló sọ pé ọkọ lẹrú obìnrin. Bẹ́ẹ̀ ni men are to struggle to please us. Bàbá ńlá wa tó jẹ́ Ádámù gan nínú Genesis wọ́n ṣẹrú fóbìnrin ni èyí wá fẹ́ ṣẹrú fọkùnrin. Níbo ló ti ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí ayọ̀ mi máa dán kù ni ọkùnrin báyìí òun ló máa bọ́ mi tí màá fi kú wọ́n máa ṣẹrú mi dọjọ́ kú ni ẹ wo bẹ ṣe rí ẹ ti wá ń dàgbà ẹ̀yin tẹ fún ẹ tẹ Ọlọ́run kò sí wàhálà ṣá. Wo àbúrò tí ẹ jẹ́ ká gbé yẹn tì jẹ́ kí n sọ nǹkan tí mo bá wá gan tí mo torí ẹ̀ wá báyìí. Kí ni wo tí bá sọ pé kò sí nǹkan kan táwọn ọmọ ẹ lè jẹ ńlé kò sí nǹkan kan tá a lè jẹ ńlé èmi náà dẹ̀ ní gbogbo owó ẹ̀bà tí mo kó jọ ìgbà tó ọ̀rọ̀ ọmọ nìyí ti ṣẹlẹ̀ yẹn gbogbo yẹn pátápátá ni mo ná lọ hospital sórí bí mo ṣe wà ẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi àwọn ọmọ yẹn gàrí lásán mi ìfilẹ̀ fún wọn díríkì tó gbé fún mi kó má rò pé mo ṣe aláìmú àbí mò ń bínú òun ló jẹ́ kí n mú. ṣó tó yẹn. àbúrò mi ó le o. Actually no bóyá ẹ máa tẹ̀lé mi débi tèmi náà ń lọ nìyẹn ó ṣe ẹ máa rí iye kan tó máa fi sọ́ọ̀tì gbogbo ìtẹ̀kálẹ̀ yìí. ó yá. Àmọ́ bẹ ṣe wá múra yìí kí ló ṣẹlẹ̀
ẹ ń lọ jíìn rere ni ẹ lè máa wọ̀ yẹn nulẹ̀ tá bá ti fẹ́ jáde báyìí sí nínú àwọn aṣọ tèmi ń ta ìmọ̀ pa àjọwọ́ size kan náà máa fún yín so ẹ change orí ètè yín tó kàn dọ́ọ̀lù yẹn ẹ fi kọ́lọ̀ kan sí ṣàpràprà tẹ́bà ti ṣàpràprà owó lè wọlé o tẹ́bà ṣàpràprà ni o ṣó wà òkè. ṣiṣẹ́ ṣòun ṣiṣẹ́ ni. èwo ni iṣẹ́ ẹ wá tó bá ti jẹ́ pé fẹ́ máa lọ́ mi nífun ni ẹ jẹ́ ń jókòó ṣé ẹ nídìí owó ni. kò sí iṣẹ́ tó ní kì í ṣe tí mi ò ṣe. mò ń bọ́ ẹ jẹ́ fún yín láṣọ ẹ̀wọ̀n kọ́lọ̀ tó ti bá fìtì yín náà. Are you joking? Transformation in ní agbára. Look at you. Ọládùnní tí mo mọ̀ gangan lélẹ̀. Are you joking? Look at you, be she fine. Hey there. How are you? I'm very good. Ẹ ṣe tán. Jẹ́ kí n sáré gbé lọ bí tó ló fẹ́ lọ. Kí ló ṣẹlẹ̀? Èwo lógun sáré? Ó máa fi sùúrù àti ara bíbalẹ̀ gbé mi débi tí mò ń lọ ni. Èwo ni sáré. But then mi do ye ka bínú we bínú tó now. Ọ̀pọ̀ ẹ̀wọ̀ ẹ̀jọ̀ má bínú. Àǹtí ẹ má bá sọ̀rọ̀ tí ń bínú jù náà. Mi do ye ka bínú ayabẹ́ bínú. Kí lè ṣe báyìí? Ẹ ń kúnlẹ̀. Ṣé rí pé ti fẹ́ dàrin ìwárú? Ẹ ti fẹ́ dàrin ìwárú ni now because kí ló ṣe é sí tẹ̀ ń jẹ́ kí n máa feel bí èèyàn burúkú mi láìkẹ́. Kí ló ṣẹlẹ̀ gan? Wá ṣẹ́jọ́ ló wá tò ní àbáròyé ló wá rò. Kí ló dé? Ọmọ tí wọ́n gbé pọ̀n sẹ́yìn ò mọ̀ bóyá ọ̀nà ọjà jìn òun lọ rẹ. Kí ló ṣẹlẹ̀? Maybe not now. Kò sí wàhálà. But Manuish máa gbé káàbù ìsìn. Wá má gbé káàbù náà. Akílégún mi ṣe tó lóun lè fàárọ̀ ọjọ́ náà. Mi sọ pé mi ò gbé ẹ lọ. Mi ló ká ní sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Mi ì láìkọ̀ ọ̀rọ̀ yìí, ó máa ń jẹ́ kí ló bí mi. Má sọ̀rọ̀ sórí yẹn, I don't like it. Okay, má bínú. All right, fine, John. Mo lè gbé ẹ lọ, yọ̀dá lọ. Let's go. Ẹ̀rìn ìwájú mi jẹ́ òun lóyìn. Abẹ́ ọ̀rẹ́ ni tó lórí tí òun ìfìlà o. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí. A lè jọ́ọ̀kì. Yes, sir. Ojú ẹ̀ rí. Ìjókòó. Lọ ṣe. Ẹ má jù wá sílẹ̀. Ẹ sùn ẹ máa padà sùn náà ni. Abẹ́ ọ̀rẹ́ ni tó lórí tí òun ìfìlà o. Akọgun, meet sister mi. Akọgun. It's a come on, Ẹ dìde. Sit down. Ẹ wo, bẹ́ ṣe ń wò wọ́n yẹn, wọ́n ní ìdánù. Ẹ ṣàbà mi ṣàánú wọn. Ẹ̀mí tí wọ́n ẹ jẹ́ ká fìlà tó sísá mi ẹ̀mí tí wọ́n. Wọ́n ní kẹ́mi sí wọn lára. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. Àdìtúlá yóò tó kọjú sẹ́ni ẹ̀yìn ló kọ́ sẹ́ni. O kì í ṣọmọdé náà. At least ọmọ fún òtẹ́ẹ̀lì àwa ẹ̀. And kí lọkùnrin àti obìnrin fẹ́ wọnú ilé lọ ṣe nínú hòtẹ́ẹ̀lì. You see, you can imagine, and just imagine your beauty at this age. Ẹ wọ ńkọ́, èmi ò kí n ṣonírànú obìnrin. Iṣẹ́ ni Adéjọkẹ́ sọ pé òun fẹ́ wá mú mi ṣe ń bìbà, ó ní mo ṣe tẹ̀lé. Ẹ wò, look at me. I'm a responsible married woman with kids. Anyway, mo rí pé òun try láti ṣòpò wa principled. You know what? Not only principled, disciplined as well. Ilé ọkọ lèmi wà, èmi dẹ̀ believe pé èèyàn tó bá ní ẹrù olólẹ́rú bí mo ṣe wà yára tèmi ọkọ tèmi lónìí èmi ò ń ṣe oníṣekúṣe obìnrin àti pé ẹ wò ṣẹ́yìn lè gbà kọkùnrin kan gbéyàwó sí wá sótẹ́l. Anyway, nǹkan tí mo kọ́ fẹ́ sọ ni pé mi láì bó ṣe ń lo yẹn jẹ́ ká làmúra ká mọ̀ pé ibi tá à ń lọ straight ni alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni èèyàn fẹ́ gbéyàwó mi wá sótẹ́l fún kí ni ìyàwó mi aṣọ pé òun wà nígbà tó yẹ pé mo sẹ̀tẹ̀ ọ̀pọ̀ oníṣẹ́ tó dáa lọ́wọ́. Oh, kí ló fà ní impression kọ́kọ́ tèmi ò set me up. Yeah. Well, set up. But they like your business here, girl. Okay, yeah, try, girl.
tó ń sẹ̀tẹ̀ ọ́ pẹ̀lú kọ́lùbẹ̀ bá kò lọ bẹ́ẹ̀. And so what? Anyway, mo mọ̀ pé it's not so easy pé kí a kàn bẹ́fọ̀ làbàtà kádẹ́ ní òkúti. Ẹ kúrò. Ẹ kúrò. Kí ni? Yá máa ní kí ló ṣẹlẹ̀ tí mi jọ́ pé àbí wọ́n yóò màmá ẹ̀ mo rò pé ojú ọdún mi ní bísẹ̀ pẹ̀lú ẹ̀ slọ́ọ̀tì mo bá lọ́rọ̀ ìyá máa ní yìí. Kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Báwo máa ń lọ? Kí ni àwọn wo nìyẹn? Ṣé kò ṣe kí ló sọ̀rọ̀? Báwo máa ń lọ? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àwọn náà dẹ̀ gbá tí àwọn àti máa gbá ẹ lójú kan wá bá méjì fún ọ. Ìfọkànra yín balẹ̀. Sójú mi ò sí lẹ́lẹ̀. Ojú yìí ti wà lẹ́lẹ̀. Bá wọn lójú padà náà. Kí ni? Yeah. Kì í ṣòbí lẹ́yìn gbé wá sí. Emini, yeah. There's one nuisance here. Don't go. Ẹ bá mi bẹ̀ o. Ayé fọkànra yín balẹ̀. Káwá responsible náà ni ojú ìmọ̀lẹ́bẹ̀. Side look. Ní ẹ̀rí mi tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kì í ṣe péré gẹlẹ́. No. Èmi. Ṣé mi ni ló ń rí fẹ́ sí? Jó tún rí ọlọ́run mi ìbẹ́ ní bísínẹ́sì o. Èmi kọ́kọ́ òde ní àti ẹ̀ àpapọ̀ o. Àwọn sẹ́ẹ̀tì ẹ̀ nìyẹn tí mo máa ń bá ta ọ̀hún. Ó ti yẹ. Ẹ wọ bí ló wà lẹ́yìn. Sẹ́ẹ̀tì mi ló wà lẹ́yìn ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ ni sẹ́ẹ̀tì mi. Mo bọ̀ wá báyìí. Ṣọ́rẹ́ yìí ti ìgbà tí sísá mi ti fẹ́ yín mo ti wò pé sóra ni ó lè dá. Ìgbà tẹ́ ti kọlà. Àwọn tó bá ti kọlà máa ń dájú ni. Ọmọ yẹn ṣojú. Ẹnu pẹ́ máa nà wọ́n. Àwọn ọkùnrin gèrè tẹ̀lé. Wọ́n ló jẹ́ ìṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo ọ̀la ojú yìí ó máa disappear ni. Òun lẹ ti rò owó yẹn. Mọ́lẹ́ ló mọ̀ lọ epo olórí burúkú tí ẹ̀ gbóná ṣé dandan ní kí gbogbo ọ̀la yín ó kú sọ́tẹ̀ ni èyí ẹ̀ kú sọ́tẹ̀ àti ẹ̀ ní ẹbí ọdẹ ó kú sọ́tẹ̀ ìwọ náà tó bá fẹ́ kú sọ́tẹ̀ ìyá ọmọ ní sí lọ́wọ́ ìfẹ́ lérè. Ṣọ́tà bó ní ẹ̀ sọ̀rọ̀ jù. Àwọn ẹgbẹ́ ní ẹgbẹ́ sọ mọ́ mi nìyẹn o. Ẹ̀yin náà nà wọ́n ẹgbẹ́ fẹ́ báwo tó ní wà lẹ̀. Ó wà lẹ̀. Ó wà lẹ̀. Jẹ́ kí èèyàn kọ́kọ́ fẹ́ kọ́ ya mi lára. Má lọ o. Má lọ o. Ó máa dúró ní padà síbẹ̀. Lẹ́kùn mi. Kí ni? Kí kọ́ mi ṣe. Tá! Ẹ sì rẹ̀ ní. Àbúlé ìbùkún ni mi lọ́kọ́ yà. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. Àdìtúlá yóò. Ohun tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Àdìtúláyé tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Hello, Lukman. Adéjọkẹ́, mo ti ta jíǹsì. Ó yá já lọ. Èmi ti délé o. Adéjọkẹ́. Wọ́n tún àwọn tájọ́ fẹ́ ṣe mítìn náà fi gbé mi náà. Látànà tó ti dá mi dúró síbi torí Ọlọ́run. Oorun yẹn wò ẹ́ lára gan lánàá yẹn mi ìdẹ̀ fẹ́ jí ẹ. Kò dé dá báyìí. Ṣẹ́jọ́ ló fẹ́ rò báyìí ni. Mo ní mo ti délé. Ok. Ṣé wàá máa bọ̀? Mo ti gbọ́. Kò dá báyìí o. Ṣẹ́jọ́ yìí ló fẹ́ rò ṣá. Ẹ dúró sọ̀rọ̀ náà. Èmi mo ráyè mo dẹ̀ ń ṣàlàyé fún un dẹ̀ ń ṣe látànà mítìn látànà kí ló fẹ́ jọ́? Mo ṣáà ti wà nílé. Akínọlá jọ̀ọ́. Ìwọ aṣẹ́wó ọlọ́kọ méje. Akínọlá jọ̀ọ́ kàn mí. Akànbí. Hòtẹ́ẹ̀lì ni ẹ gbé ọ lọ. Ṣé àti tilẹ̀kùn yàrá tó wọ́n yín ti dín bẹ́ẹ̀ ni? Jẹ́ kí n ṣàlàyé iṣẹ́ ni mo wá lọ. Ìwọ àtìdí ẹ tú. Àgbẹ̀dì máa ti lọ. Ẹ ti èmú lójú pálí ni o ti ẹ̀ka sọ lọ láti lé. Ẹ ló jẹ́ a. Wọ́n jẹ́ kó ẹni kọ́ ẹni bọ́ọ̀lù ní stọ́ọ̀bù ayé ẹ o. Ẹ ń pè wọ ojú ẹ yẹn. Ṣáà bẹ́ẹ̀ ni ẹ fi kí ẹ má ṣe lẹ́yìn ọdún lọ́kìlì. ó yẹ kẹ́kẹ́ ẹ ta sí ẹ lára o.
ìwọ náà máa lọ. Jẹ́ kí n ṣàlàyé náà orí rẹ̀. Orógùn tó kún wá kí náà rè. Jọ. Kò dé máa lọ. Aṣẹ́wó olòṣì. Mo fẹ́ fún orí rẹ̀ ọmọ búlọ́ọ̀kì. Jẹ́ fọ́rí ẹ̀. Téèyàn bá pàṣẹ́wó kìí ṣe murder case. Kìí ṣe murder case yóò pàṣẹ́wó. Ó kú fọ́lọ́tì lè pè. Ọ̀dọ́kọ rárá. Ẹ̀yin olólùfẹ́ agara wa sí wọn. Àtẹ̀yìn bí ọ̀rẹ́ agara wa sí wọn. Àmọ̀ ṣe púpọ̀ ẹ̀kú àpọ́nlé wa. Bọ́lá Gàdéré Àyìndé Adémíyó. Ìyẹ́mi Àmọ́dún mi gbogbo àmì kí ẹ sí bí. Èèyàn tèmi Àyìndé Adé wàásù ó ṣe mo dúpẹ́ Ìyẹ́mi. Mo recognize presence yẹn Igwe gbogbo àmì kí ẹ. Brother tèmi Àyìndé Adé wàásù ó ṣe mo dúpẹ́. Alárùn gbogbo àmì kí ẹ sí bí. Brother tèmi Àyìndé Adé wàásù ó ṣe mo dúpẹ́. Ìyẹ́mi ní kí wọ́n rí bí. Alaba ó ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo èèyàn tọ́pẹ́ tó wọ́n sí bí. Ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ń ronú àti lọ. Mo ní ẹ orí ilé ayé bí. Ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ gbẹjọ́ lẹ́nìkan tó bí ti ẹ̀kọ́ tí ó tọ́ wọn. Àbí wọn máa ma tọ́ ọ̀tá ọlọ́ abẹ́ òrẹ́ni tó lórí tí ò ní fìlà o. Ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. Àdìtúláyò ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lómi. Àjọkẹ́ mi Àjọkẹ́ dẹ̀ mo ti fi máa lọ bí iṣẹ́ ọ̀gá mi ti ń pè mí bẹ́ẹ̀ pé mo ti ń rán létí. Kí ló ṣe ibi lójú mi o? Ibi jẹ́. Oh sorry dear. Actually mo ra mọ́mọ́ àti ẹ̀kọ́ òun náà lèmi náà jẹ́ láàárọ̀ yìí. Lọ́gbọ́n bọ̀ wáì tó ṣe máa ń ṣe bí àrùn ìdìn. Ṣé mi àti ẹjọ́ jẹ mọ́ínmọ́ín ìtàrí ni? Ra mọ́ínmọ́ín ṣé mo bẹ́ẹ̀ jẹ́ rí ni? Ṣó fẹ́ pa mí ni? Tó bẹ́ẹ̀ wà ń sìn wà máa ní I love you. Kí n jẹ mọ́ínmọ́ín ìta kí n kàn máa ṣe olúwẹ̀ ń sìn. Èmi ò jẹ́ o. Mo máa lọ bá mi gbé ráìsì kaná. Ráìsì yẹn o lè ṣe 2 cups ó lè lọ dùn àmọ́. Wàá fi magí tíntín nísìn. Iyọ̀ náà díẹ̀. Wàá dẹ̀ lo half teaspoon Cameroon pepper black yẹn. Ọ̀rá bá ń fi sí ṣó ti gbọ́ jọ. Tó bá ti wá ṣe tán kó jí mi. Àdìjọkẹ́ ó dẹjọ́ bá mi ṣe yẹn náà ṣé fúnra ẹ for today mi ò tún lè wá gba query ìjọ náà mo ti late. Ìgbà tí wọ́n mọ̀ pé o fẹ́ tètè débi iṣẹ́ kí ló dé tó tètè jí? Wọ́n á ń rojọ́ gbogbo èyí tó fi ń rojọ́ ìráìsì yẹn àti máa bọ́ ẹ̀. Mi ò fẹ́ rojọ́ tètè lọ sí. A ti fẹ́ jiná ṣe do that for me. Jọ́nà ayá mi jọ́nà. Kí ni gbogbo ilé báyìí sí? Èyí ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run tútù wàá sì máa pariwo wa máa ṣe kíní ṣó fẹ́ kí n máa pariwo láàárọ̀ kùtùkùtù báyìí ṣó fẹ́ kí n máa pariwo láàárọ̀ kùtùkùtù báyìí. Àdìtúláyé tó kọjú sẹ́nìkan. Ẹ káàárọ̀. Káàárọ̀, my dear. Yes, ma. Hello ni. 50 naira ni ma. Mẹ́ta wá. Abari tepo ti abiale. Ẹ ṣé ma.
Abarite poti abiale. Ajé. Abarite poti abiale. Daddy ló ń bọ̀ ẹ́. Daddy. Ẹ káàárọ̀ sir. Good morning, madam. How was your night? It was fine, sir. Ẹ pẹ̀lẹ́. Bless you. Ẹ ṣeun daddy. Madam, ìtàlẹ̀ tí ń jẹun ni. Bẹ́ẹ̀ ni o daddy. Láti alẹ́ àná ló ti lé mi síta tọmọtọmọ. Ẹ wo àwọn ọmọ yín gan ni wọn ò lè lọ sí school o torí uniform wọn wà nílé. Irọ́. Are you saying pé ìtàlẹ̀ sùn? Daddy ibi tá a sùn mọ́júmọ́ ni. Ṣé wà nílé? Wọ́n wà nílé. Ẹ ṣáà bá mi bẹ̀. Ó yẹ jẹ́ ká wọlé. Daddy a lè wọlé. Kí ló dé? Wọ́n lálejò. Ọkùnrin àbóbìnrin. Ó gbé obìnrin wálé. Ọ̀rẹ́, báwo ni kò ṣe? Jọ mo máa ní assistant ẹ fún ọkọ. Mo fẹ́ transfer ọkàn sí ẹ ni and the network can play up. So bí olùwà mi ṣe láti ọ̀dọ̀ títí. Let me have the account number. 30 30 232 232 34 44 1. I'll do that now. How much? 170. Okay. Yeah, what's it like? Okay, sure. Okay. And I will tell you we're busy, Masha. Yeah. Okay, no problem. My job is set up. My sorry, what do you tell? My share for the fine. Okay. Sure. Thanks so much. Ọ̀rọ̀ yẹn ṣì wà bẹ́ẹ̀ so tó bá ṣe tán. Yeah, it's all right. Let me get back to my office. Okay. Bàbá Aláwádé, kí ló dé tó ń ṣe báyìí? Mo ń bọ́ sọ̀rọ̀, ó sì bínú pọ̀ wájú mi. Ọ̀wá àrísí kankan fọ̀ sí gbogbo ìtàwọn yìí. Mami, mi ò fẹ́ báyìí ló jẹ́ ló jẹ́ fọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ fa iná àti ẹ̀dẹ̀. Kí ló fẹ́ fàbàlùjẹ́ mbẹ̀? Ìwọ ìyàwó rẹ̀ ń jà. Ó sì ṣàlàyé tó bá tilẹ̀ fún mi, á sì yanjú ẹ̀. Mami tó wà bẹ́ẹ̀ gbìjà lọ, ọlọ́sẹ̀ yìí náà kú bímọ ọkùnrin. Ẹ lè gbàgbà pé etí ọmọ yín fojú tèmi rí kíyàwó ọmọ yín ọkùnrin kọ́ máa fojú ẹ̀ rí. Kí ni fojú rẹ rí? Ṣàlàyé tó bá fẹ́ sọ. Ẹ já mẹ́nu kó bẹ́ẹ̀ ni o, ẹ má jà sọ ọ̀rọ̀ yìí o. Kéèyàn bá yàwó ẹ̀ ló dé pẹ̀lú ọkùnrin mi. Kéèyàn sọ fọ́jọ́ kú wọn ò pé ọjọ́ kú ẹ̀ pé ó yẹ ni. Ò lè ba lóòtẹ́ẹ̀lì kí ló fẹ́ rè é ṣe? Iṣẹ́ ló lóun wá lọ ibi títí ń wá sẹ́ẹ̀kì bóyá bẹ́ẹ̀ ló bá. Ó wá sẹ́lọ ni mo bá bá ìyàwó mi lọ́wọ́ ọkùnrin tó mú lọ báyìí. Kí ni bá ẹ bèrèsíà kọ́ mú. Ọjà ni. Ẹ ṣeun láì ṣe télọ̀ mo ti bá lọ rẹ̀ nu o. Tí bí mo sọ fún yín pé ọwọ́ mi báyìí lọkùnrin yẹn dì mú mo wá sọ pé kó fi mí lọ́wọ́ lẹ̀ bí mo ṣe já ọwọ́ mi pé kó fi mí lọ́wọ́ lẹ̀. Ọ̀dà ọjẹ́ wọ́n wá fún ẹ màmá tí èèyàn bá fẹ́ bọ búrà tó fẹ́ bọ búrà kí ni ó yọ. Ọwọ́ ni. Apá yìí ni ojú apá tán báyìí ló mú búrà. Ìwọ kò jẹ́ ìyá ọjẹ́ wọ náà ló bu kọ́ ọkùnrin kí wọ́n lọ́kùnrin náà kí ẹ ṣe bọ́dà tó bí o. Àwọn òbí rẹ̀ rẹ̀ wọlé lọ́dún wọn kọlà fún ẹjọ́ rẹ̀ ń bí tí wọ́n wọ ẹkọ lọ ẹdún tèmi àwọn ọlọ́dà àdábẹ́ pé bàbá wọn sàmì sí ẹbí tí wọ́n sàmì sí ojúlówó ọmọ. Ẹ wo ẹ mọ̀kúnlẹ̀ fún mi o ọ̀rọ̀ kíkúnlẹ̀ kọ́ lélẹ̀. Ìmọ̀kọ ẹlẹ́sẹ̀. Ẹ wo ni wọ́n ti fi alẹ́ yìí kọ́ mọ́ fèmí lẹ́sẹ̀. Ọlọ́pàá ọkọ ẹlẹ́sẹ̀. Mo ní kí tòkun bọ̀ kọ́ mọ́ fàmì lẹ́sẹ̀. Wọ tí mi lẹ́sẹ̀ rẹ̀ yàrá ìwọ tẹ bá rẹ ọkùnrin olóbùkún rẹ báyìí mo rò pé gádínà ló ń gangan àti pé bàbá gádínà èyí ẹ ti tẹ báyìí ó yẹ kó jogún èyí tí ó bàbá rẹ ni mo rò pọ́kùnrin ní lásìlẹ̀tì ni ó dà pé ni wọ́n gbé sí lọ ó ló gbá mi lẹ́sẹ̀ bẹ́ẹ̀ mo rò pé tipa òun ló gbá mi lójú báyìí ìkànnì wọn tẹ̀lé eléyìí bóyá yá kìlà níṣẹ́ rẹ̀ ó kún wọn lórí bẹ́ẹ̀ kò lówó gẹrun ní gbé fóònù níṣẹ́ ṣé cp ni ẹ̀wọ́n tó sí cp mo ní lórí ìgàn mi kó ló mọ́ fìyà jẹ yẹn o. Sórí bẹ́ẹ̀ yẹn bá ń rojọ́ bó ṣe ń rojọ́ yìí inú èèyàn máa dàrú ni. Ìwọ wọn mo máa ra gànà. Kí ni wòkúwò tí wọn náà wò débi tó ń wò yìí tó tún fi dúró tí wọn fi lọ fi ní ẹmu wọn máa bí gànà. Lẹ́yìn mo ti kọjá tẹ́lẹ̀ wọ́n lè jà sọ sí ìyàwó mi lọ́rùn ni ló kó gbogbo ẹ̀kọ́ abẹ́ kó ojú ọ̀wọ̀ lójú mi níbẹ̀ tẹ́ ẹ bá rí irun òkú tó lò òkú wọn ti kú tọdún àtijọ́ 15 years tó ti kú nínú tó gbé sórí tí ìkọ̀dá mà kó ń ga ni má. Gbogbo ẹ̀ lọ ábíọ̀ náà ni. Ẹni má bínú. Lógbọ̀n, sorry, if I may ask, kí ni ìyàwó ẹ̀ fẹ́ fi 170,000 naira ṣe náà? 170 yẹn gan kéré. Ó mọ̀ pé ìyàwó mi ó wà ní social club kan báyìí tó láwọn fẹ́ ṣe 5th year anniversary nìkan ó ṣí àwọn owó yẹn owó tó fẹ́ fi raṣọ èyí tó fẹ́ ná ẹ̀ tó fẹ́ gbẹ bàtà gbẹ about 170 I will give her the money
my wife must not carry last. That means pé tọkọ bá pawó. Ara ìyàwó ló ti máa yọ. You are there. Okay. Pardon me, you get there. Exactly. You know, some people, I don't know the way they think. Ọkàn tí máa sọ ọpọlọ wọn á dorí kodò báyìí. Kí wọ́n máa sọ pé ọ̀pẹ̀yìn ló fi ń gbéra àgbà ló fi ń gbéra àgbà ṣé possible ni. Ó yàrá mi ò máa pé because ó yẹ kó mọ̀ pé kò ń ṣe gbogbo ohun tójú bá rí lẹ́nu máa ń sọ. Wọ́n lè má mọ̀. Because káàtì ẹ̀ níyàwó ẹ̀ ń lo oògùn fún ẹ̀ ń lórí ẹ̀. Ṣé ẹ máa sọ pé ìyàwó balẹ̀ lájẹ ni? Ìwọ ló tún á sọ kẹ́. It's just like kébi máa pa ìyá èèyàn kan. Kọ́mọ máa wò bẹ̀, kọ́mọ máa kó ọ̀pọ̀lọpọ̀ owó, kókó lọ lé àná, kó lè máa fi ṣọkọ ọmọ mbẹ̀. Lọ́gbọ́n, you are a big fool. Fool? Yeah. About why? Táwọn èèyàn bá sọ pé ìyàwó ẹ̀ ó ń lórí ẹ̀ àbò ń lògùn fún ẹ. Tí ò bá rí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀ náà. Tí obìnrin bá ti ń fi àlè hàn ọkọ ẹ̀ báyìí, ó ṣe tán tó fẹ́ pa nìyẹn. Ṣé ẹ̀yin lọ sọ pé ń béèrè mi? Èmi ni ìyá mi wò ó. Mi wá bẹ́ẹ̀ jà torí Ọlọ́run mo wá bẹ́ẹ̀ ni. Ẹjọ́ ẹ dìde irú ìsọlẹ́nu wo rè? Jẹ́ kí n jẹun wà báyìí. Tẹ́ bá mọ̀ pé fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa ń láti dìde ni. Ṣé ìyá mi wò ó ìwà tí mo wá yìí mi wá bẹ́ẹ̀ jà o. Mo wá bẹ́ẹ̀ torí Ọlọ́run kó jọ. Sórí mi wá ní kó fọkọ mi sílẹ̀ o. Afẹ́nilọ́kọ ò jẹ̀bi o. Ọkọ èèyàn máa ní kíyàn kìlọ̀ fún. Mẹ̀dẹ́bòdè ṣe ń wò mí yìí. Hey, I was once a banker o. Ẹ̀yin law school. Mo kúkú kàwé. Ṣé o lè believe pé iṣẹ́ ni mo abandon master's degree mi nígbà tó di pé wọ́n move ọkọ mi wá sí Ìbàdàn. And I let go of everything. Iṣẹ́ mi ni o, ìwé tí mò ń kà, everything. Mi ìfẹ́ máa bímọ kiri ni. Ó ní mo ṣe dẹni tó wá jókòó tì lọ́rùn báyìí. Ìwọ náà wò bí mo ṣe rí. Ṣé mi náà ò dá lóbìnrin ni? Bó mi ìfẹ́ máa lọ láti bí fọkùnrin mi. Sórí mi wá bẹ́ẹ̀ jà àbúrò mi. Mi sọ wípé kó tiẹ̀ tọ́jú mi o. Èmi, mo lè dára mi tọ́jú. Torí àwọn ọmọ ẹ̀ ni. Kò ṣe hàn fáwọn ọmọ. Èyí oúnjẹ kò fún wọn. Èyí school kò sanwó wọn. Jọ torí ọmọ ní ṣe ní kí wá bẹ́ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé ó fẹ́ràn ẹ. Ó fẹ́ràn ẹ gan. Tó bá mi bá a sọ̀rọ̀, á gbọ́. Oh, yeah. Mo ti ní clearer picture so ẹ kàn fẹ́ wá sọ mí lẹ́nu ni. Wọ́n sọ fún yín pé ó ní nǹkan tí mò ń tọ́ sẹ́nu tí mo fi ń bá sọ̀rọ̀ tó máa fi gbọ́ àbí. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Wíwá tẹ wá sí ìbà ilé ni mo pọ́n yín lé o. Next time tẹ bá try ẹ̀. Ẹ ní láìkí nǹkan tí máa ṣe fún yín because mo mọ̀ pé wíwá àbòsílẹ̀ wá ẹ̀dẹ̀ kàn fẹ́ wá sọ mí lẹ́nu ni. Bí pé kí n sọ pé kẹ́ wọlé kẹ́ wá yọjú wọnú ilé àbí kẹ́ wá gbọ̀n nǹkan sínú ilé. Now, máa fún yín ní ọ̀nà kẹ́ jáde in peace lady but please do not come here again. Abẹ́ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ronú àti
mo ní ẹ orí ilé ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ gbẹjọ lẹ́nìkan tóbi tí ẹ̀kọ́ tí ó tọ́ àbí mo máa tọ́ ọ̀tá ọlọ́run abẹ́ òrẹ́ ni tó. kí ló tó ń tẹ̀lé mi. Akínọlá ó ti tóṣù mélòó gan tó ti súnmọ́ mi gbẹ̀yìn kò dáa báyìí náà. fún mi fún kíni. wẹ́ẹ́ ṣe fún mi jàre ló wá kí ló ń ṣe wọn náà. ṣé gbogbo mẹ́sẹ̀gì mò ń pàṣẹ ẹ o ò rìsíìfù ẹ ni ṣé o wọn dasá pé tí mò ń sọ fún ẹ o ò mọ ẹ tó máa ń gbóhun tí mò ń sọ fún ẹ tí o bá ṣe àwọn èèyàn tó ń bẹ̀ mí ṣé o yẹ kó o sì wà ní èmi di táìmù yìí ni. Anyway, this is the golden opportunity to tell you pé we are compatible mi ò fẹ́ mọ́. kó o bọ́ sí òkun lè wù mí. Akínọlá tí bá bọ́ sí òkun lè wù irú èèyàn wo tiẹ̀ ní wọ́gàn tó kàn jóyè àbí máa wù ọ̀tọ̀ ọlọ́run. Be quiet otherwise I slap you. mo rò pé má kó fọ sí wẹ̀ má bẹ́ wá. Akínọlá ó ṣe mọ̀ pa gbáyà ni ẹ àgbàyà bàbá lákú ẹ. bàbá mi àgbàyà wèrè ní ẹ̀mí wá bàbá mi fọkàn mi bá àgbàyà ni ẹ. bàbá afọkiri bẹ lórí ọkùnrin bẹ afọkiri bẹ lórí o ṣe kwame amọ̀sùwọ̀n lẹ́jọ́ kura yìí kì sábà mi náà wọlé tí wọ́n jọ mí báyẹn. ṣeré. àbí mo máa tọ́ ọ̀tá ọlọ́run abẹ́ òrẹ́ ni tó lórí tí. o sọ mi káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí mú kakulétọ̀ ọ̀nka ọmọ tẹ́mi take care fún mi. ó yẹ ká ní fúnra bàbá ń sàlẹ̀ ẹni lọ ó yẹ ká ní fúnra bàbá sàlẹ̀ ẹni lọ bàbá sàlẹ̀ títí tí bàbá dé kọ̀rọ̀ ká fúnra bàbá sàlẹ̀ títí tí ó bàbá dé kọ̀rọ̀ ká fúnra ó yẹ ká ní fúnra bàbá sàlẹ̀ ẹni lọ. ẹ ká sọ sá oru kíkì wo nìyẹn Mr. Lógbọ́n kí ló dé tó ń ṣọ́ mi kiri kí ni problem ẹ mo wá rí àwọn client mi mo wá bá wọn ní. àwọn client báyìí ẹ. mi ní nǹkan tó ṣe yẹn. gba olórí báyìí o ṣe raz kí ni gbogbo ilé. má fi inú mi mọ̀ mọ́ jẹ́. kí ni mí ní gbogbo ilé kí ni wọ́n fi ń nù ẹ́ kí ni wọ́n fi ń nù ẹ́ kí ló dé tó ń lára mi náà because o ti ń lára mi nìyẹn o ti rí i pé mo ti ń make owó o ti fẹ́ máa di problem fún ẹ. o lè fẹ́ fi gbòjú ọlé àwọn bíi akọgun 419 gbogbo ẹ̀ bó ṣe ń tẹ́lẹ̀ bó ṣe ń padé o rò pé mi mọ̀. akọ̀tà ló ń da tó kí mo nífẹ̀ẹ́ mo rẹ̀ gbé pamọ́ o rò pé oògùn tó lò ó. bẹ́ẹ̀ni sáǹjọ rẹ̀ ẹ ti sọ̀tọ̀. ẹ rọra yìí tí mo dánwó sí ló ń bọ̀ ẹ ti kú o ẹ gbà wá o ẹ má mi mú ló gbọ́ fún ọgbọ́n mi gbà rẹ o. domestic violence lẹ́sẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́jọ́ mi ò ẹ gbà wá ẹ rọra ẹ gbà wá wọ́n ti rọra ẹ gbà wá wọ́n sì náà pa ẹ gbà wá ẹ gbà wá. Adéjọkẹ́ àtọkọ ìlú wà ń ta yẹn ẹ̀gbọ́n ariwo wọn ni. kí ni wọ́n wá ṣe mí báyìí. ìgbà tí ẹni tẹ̀ ń bá chat kì í ṣe Adéjọkẹ́ lẹ̀ ń bá chat ọkọ ẹ̀ lẹ̀ ń bá chat gbogbo bẹ́ẹ̀ ṣe sọ fún hotel bẹ́ẹ̀ ṣe sọ yes hotel number and everything. o mọ room number mi gan. gbogbo everything. ọ̀pọ̀ tí mo ṣe ẹ máa gbáriwo wọn ta ni. abẹ́ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrera lẹ́ni tó ní ti ń ronú àtìmọ́ mo ní ẹ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ gbẹjọ lẹ́nìkan tó ní ti ẹ. Akínọlá. mi ì rówó yẹn. Judith mo ti send owó yẹn sí ẹ. o ṣe díà ṣó ní wá mọ́ ni. mo kàn lára tán sí. ok má pẹ́ o ṣe mo dúpẹ́ gan. màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. àdìtúláyò ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. àdìtúláyò.
àdìtúláyé àdìtúláyé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kàn sẹ́lòmíràn. mo ní ẹ orí ilé ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ́gbẹ́jọ́ lẹ́nìkan tó bí ti ẹ̀kan tí ó tọ́ wọn. àbí mo máa ma tọ́ ọ̀tá ọlọ́run abẹ́ òrẹ́ni tó lórí tí ò ní fìlà o. ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò yẹ mí ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. àdìtúláyò ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. àdìtúláyé àdìtúláyé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Bàbá onílé, mo fẹ́ kó àwọn ẹrù mi tó wà nídìí ẹ̀. Ní ilé tí owó ń bẹ. Of course, ṣebí ilé ẹ̀ ní. Níbo ṣé inú ilé tí mo gbowó ẹ̀ láti kọ́ lọ́wọ́ àwọn dáàdi àbí tí mọ́mí ẹ̀. Wá, àlàyé kí ló ṣẹlẹ̀? Kí la gbé kí ló jù? Má ràn mí lọ́lé náà, tó bá ràn mí lọ́lé kò tẹ́ni tí mo fẹ́ jíṣẹ́ fún lé. Mi ìdẹ̀ wá fi lé fọkọ̀. Kò wọ́ọ̀kì mọ́ nìyẹn. Ayé ti dáyé social media. Gbogbo àmọ́ máa parọ́ mọ́ depression. Kò sí nǹkan tá fẹ́ ṣe sí, kò ti wọ́ọ̀kì nìyẹn jẹ́ máa lọ. Mo ti gbàgbé pé ẹ̀kọ́ tọ́kọ́ ẹ lè yóò fi kọ́ gini. Nǹkan ń ṣe ẹ ni. Ó tiẹ̀ ní tìjú o. Ó jẹ́ tiẹ̀. Ó ń dẹ̀ ṣe é. Lógbọ́n. Àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Màjàmájà má gbé gbogbo lẹ́fù yẹn wá. Wàá rò pé ìtòṣe lọ́jọ́ yẹn tó mú jẹ ni. Wọ́n bí báyìí. Èmi gan tó tán. Kí ni gbogbo nǹkan tó kọ́? Kí ló kọ́? Nǹkan tó pẹ́ máa rí 3 years ń sí ọmọ máa wó ni. Ọmọ máa wó ni. Ta ló ń bá rí pé kó shout gbàgbé wèrè? Ó mọ̀ pé mi ìgboro ni mí ẹ̀yin lè ń gbé lẹ́stéètì. Wọn ò fẹ́ stéètì tọ̀ mí. Jẹ́ ìrora wọlé. Àjẹ́ bẹ́ẹ̀ wọ́n lè máa ṣẹlẹ̀ ládùúgbò. Jẹ́ ń wọlé kí kẹ́rù mi kí ọ̀rọ̀ máa lọ. Lọ́gìn àmì máa ṣì gbé o. Kí mi ti gbé ẹ? Bẹ́ta ni. Ìwọ ń bọ̀ mo ti rí ẹ náà. Wọ́n gbogbo yẹn èmi sórí. Okay, hello. Hold on. And hold it now. Shut it now. Well, this way. My dear, mi ò lè lọ. Mi ò lè lọ. Wá gbọ́ o. Tí bá máa padà wá sílé yìí. Black Maria àtàwọn sójà ni màá fi wá sádùúgbò yìí. Màá wá jẹ́ kó yí ẹ pé mo léyàn. Tó bá wá rí ẹ. Tó bá rí ẹ, wọ́n máa nù ẹ́ bí ìgbà 60 ni. Ṣé wá rí o, tẹ́nìkì bá ṣe mí ìwọ ni. Tí kò bá wù mí láàárọ̀, tí ò lọ ní 12 ọ̀sán ìwọ ni. Tẹ́dọ̀ bá dùn mí láàárọ̀, tí ò lọ ní 12 ọ̀sán ìwọ ni. Mo wá fi ra mi kú ẹlẹ́rù kan kò gbọdọ̀ ṣe mí. Dandan lọ́ fi fọkàn nílà kò wọ́ọ̀kì nìyẹn jẹ́ máa lọ. Kí ló tó tún ní jẹ́ nkẹ́rù mi. Pàǹtí mélòó tó rà ń bẹ̀. Èmi ti kó àwọn ẹrù mi wọlé sọ́dún ẹ̀. Ó mọ̀ mí gbà tí mo ń fẹ́ ẹ pé èmi kan wà òkè. Mo wà òkè. Ó ní mi ti fẹ́ máa jábọ́ lójú mi torí mo ń wo pé kí ni mo bá dọ́dún ẹ̀. Wọ́n bí. Mo ń bọ̀. Tó bá dé ló fẹ́ ṣe lónìí nínà gbogbo yìí tó ṣe ń gbà ẹ̀ ní ẹjọ́ máa léwọ́ ni. Wá tí bá dé ti bínú ni mo máa dẹ́gbẹ̀ẹ́ báyìí. Máa jẹ́ kó yé ẹ pé mo lè léwọ́. Jọkẹ́ Léwọ́ nǹkan sí tí mi. ń ṣe ẹ́ o. Léwọ́ sí mi. Jọkẹ́ nǹkan tí ń Léwọ́ ṣe sí mi. ṣẹ̀ṣẹ̀ dẹ̀ wà nítòsí o. Kò ṣe mí, nǹkan kò ṣe mí. Well, kò sí nǹkan tó ṣe ẹ́ lòótọ́ bọ́ wọnú ilé iṣẹ́. Wọlé. Aṣọ ìkùsùkú fáwọn ẹ̀. Fẹ́ kó Tọ́wọ́ ṣe ẹ̀ bá tún kàn mí. Ó ti kùn ẹ̀. Tó bá tún kàn mí. Ó ti kùn ẹ̀. Tó bá tún kàn mí. Òun ló ń kùn ẹ̀. Tó bá tún kàn mí. Òun ló ń kùn ẹ̀. Jọkẹ́ sáìsì ẹ̀ wà nítòsí. Fi sáìsì mi lẹ̀. Oya this way. Olóṣùkú ni ẹ o. Kí ló gbé náà? Ó máa ń gbé irin tẹ́lẹ̀ ni. Ní kíni? Wọ́n mú ìgbọ́ sí O ti lọ lẹ́yìn. Ó gbé báàgì mi. Kíni kan náà? Gúúsì ni má bàa yé mi jẹ́. Kíni? Tọ́pọ̀ ń jà bí kákú kọ o. Gúúsì ni bá mi gbé gúúsì mi. Abádọ́ máa ń rà. Níbo mo ti gbé ilé Ọlọ́run? Àṣìyàn máa wà láyé o. Ṣé ìpinnu rẹ̀ ti ṣe obìnrin gbé báyìí? Abẹ́ òrẹ́ni tó lórí tí ò ní fìlà o. Ayé ṣe ni kò yẹ mí. Màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí. Màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi.
àdìtúláyò tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. àdìtúláyé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. tó jẹ ọpẹ́ ìjẹun náà. ẹ wo ṣáàjẹ kí n jẹ súpù iná. abẹ́ ti jẹun bí kọ̀kẹ́ tó máa bọ̀. mo ṣe ń bọ̀ dáadáa mo ń bọ̀ sóyè. ọmọ yín mà ti dé. káàlẹ̀ kí ló sọ pé ó dé sí òsì. ó wá gbowó skul ni. bá ń pè náà torí owó fún oúnjẹ tó ti á wọ́n síbẹ̀. ẹ jẹ́ ń pè wọ́n. jìjì ó ń ṣe nǹkan. káàdé sálàáfíà ni. bẹ́ẹ̀ni sá. pẹ̀lú máa dìá. ẹ sá. ọgbọ́n ẹ̀rọ inú school fees yẹ. 175,000 naira ni sá. 175 kò tí a lo òkè tó bí mo ṣe rò. Anyway jẹ́ kí n jẹun tán màá transfer ẹ̀ sí àkáǹtì yẹn. Thank you daddy. Thank you sir. báyìí wọ́n ti jẹun tiẹ̀. bẹ́ẹ̀ni sá. Thank you sir. ó lè wá òkè. Thank you sir. bẹ́ẹ̀ni sá. so ọmọ yín nìkan lè ń tọ́jú àbí èmi ò kì í ṣèyàn. lóde wọ́n mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní obìnrin tá a bá ń fẹ́ lọ́mọ ẹ̀wù ni àti pé ó sì wọ̀ mọ̀ pé ọlá àkàrà hun ni pé ń jẹ ni obìnrin lọ́mọ bọ́mọ ẹjọ́ wù ni. a máa jowó. ọ̀dà ọmọ tó ṣẹlẹ̀ wo aṣọ tí wọn náà béèrè máa fún ẹ lónìí. ẹ ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ máa pẹ́ fún mi ẹ máa ṣọkọ fún mi kalẹ̀. máa yẹ fún ẹ ta ló fẹ́ ṣe. kò sẹ́ni tó fẹ́ ṣe fún mi. ojúṣe mi ni. ẹ wá o ẹ má sọ fún mi pé ẹ máa lọ bí kankan lálẹ́ yìí o. wo má ti gbẹ̀yìn ọbẹ̀ nínú. ẹ̀yin gan ni kẹ́ má gbé yẹn wá ṣe rí mo máa ń sọ fún yín ìfẹ́ tí mo ní sí yín lágbára gan-an tí ẹ bá ṣọ́ra yín má para mi sí yín lọ́rùn jọ. ọ̀dọ́ yẹn. ọlọ́run jẹ́ ayẹyẹ lọ́kàn ní abara wa jìnnà. ọ̀hún wọ́n yìí mo fi ń lọ lo private nù bí ibi ẹ̀ṣẹ̀ kọ́ máa jà. fóònù yín máa ring. Hello. Hello Akin. Kí ló dé? Kí ló tún jágbe mọ́ mi fún báyìí? Má bínú. Wo ó yọ ṣéǹjì díẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́ ni. Ìkan náà àwọn lodgers ló fún mi ní owó. Ẹ mo wá ní kí n béèrè pé kí ni kí n ṣe sílẹ̀ fún ẹ. Wo má sọ oúnjẹ kankan lẹ̀, mo wà nú àwẹ̀, mo ń gbàwẹ̀ bíríbírí báyìí. It's okay o, má bínú. Mo ní special prayer. Orí òkè mo wà báyìí, orí òkè mo wà. Olùsọ ní ń bọ̀ ìwó, a ní olùsọ wọn ń gbàdúrà lọ́mọ wa. Àmín, 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 àmín. Ta ló ń disturb yín gan? Èrè tó ń gbin house help tó ń gbẹ̀rẹ̀ ìyàwó ni. Ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ṣé ẹ ti agree pé máa sùn sí? Wo ti ẹ̀ gbọ́fẹ̀. Mo ní mo wà lórí òkè tó àǹkó orí òkè mo wà ní. Mo ní olùsọ ìwọ lọ ń sọ mi. Àbí nínú àlùkù olùsí ara ẹ̀ tọ́ba àpò ló ṣe pẹ̀pẹ̀ sùn tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé yẹn fẹ́ jáse jẹ ni. Ń gba ọmọ dọ́dọ̀ rẹ̀ tí mo rí pé láwọn gbà tó mo bọ́ ọwọ́ rẹ̀ orí pé làmì ti ń parí dédé. Ọmọ kọ́ tọ́jú, kò mú oúnjẹ sè. Kí ló fi ń jẹ́yàwó? Ga o. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ọlọ́run ni ọ̀pá mi. Lórí mo wà àpòwọ́ rẹ̀ mo ti wà dé sí ni. Láti pé 150 lọ́n kọ́ mọ́ mi báyìí ní ní 30 kún bẹ̀ nínú ìjẹkújẹ ní fún mi jẹ. Ẹ má worry, ẹ má wo 200 níbi tí mo máa tọ́jú yín dé. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi. Sọ ọ̀sẹ̀ ní ìyàsẹ̀ sọ fún mi ni. Ṣebí làmì ní parẹ́ díẹ̀ díẹ̀. Aláwọ̀ èèyàn rí mi ń jó ni wọ́n ní pé tí mo lọ ìlú èbó ni mo ní ẹsẹ̀ Judith nù Judith lẹ́mbàsì mi. Give this woman a J. Mo rí báyìí pé wọ́n ti gba aṣọ àpọ́nlé lára ẹ̀, aṣọ àbùkù ló wọ̀ báyìí. Because mo ti treat ẹ pẹ̀lú enough respect o. Ṣùgbọ́n ẹni tó bá máa ka àbùkù, kò ní ṣe kó má rìnrìn àbùkù.
kí ló sọnù lọ́wọ́ ẹ̀ náà tó jẹ́ pé ẹsẹ̀ máa ń yá sínú ilé yìí ní every time. Jọ̀ọ́ṣọ́ sọ fún ẹ pé mo fi okùn fa ọkọ ẹ ní àbọ̀ ní remote mò ń tẹ̀ tọkọ ẹ fi ń wá. Ọkọ náà ti ẹ̀dá gan náà ṣé kí ni rádaràda yẹn? Kí ni mo fẹ́ fi ṣe? Ká ní kí n ṣe pé àwọn change díẹ̀díẹ̀ tó kàn wá lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ pé yá ó máa ń drop àti pé ó ń take care ọmọ mi. Kí ni mo fẹ́ máa fi ṣe? Ọkọ náà dà. Ọkọ bí ẹ mọ ìyàwó bí àfẹ ẹ̀yin méjèèjì wá ń ṣe rádaràda kiri. Ọkọ tèmi lẹ mọ̀ yẹn o. Lọ́ládé àbí kí ló ń pè? Ìwọ ọmọ ìyá látẹ̀ lásán. Ẹjọ́ ẹ kò ń ṣẹjú ẹ o. Honestly kò ń ṣẹjú ẹ. Ṣó wá rí àbúrò ẹni tó bá lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ṣó àpò mo ti pèwé yẹn fún ẹ rí. Ṣó wá rí ọ̀rọ̀ ọjọ́ mi yẹn èní eléyìí gangan ni ọ̀rọ̀ yẹn. Ìyẹn bẹ́ẹ̀ o. Àwọn àgbà tí wọ́n sọ wípé jùrùfẹ́fẹ́ wò ó. Èkúté tó bá jùrùfẹ́fẹ́ olóńgìní aṣekíní àmùjẹni. Stop! Kí ló dé? Má bèrè. So wọ́n ní kó wá pọ̀ fún bíbá yìí ni. Ajẹ́ ti wọlé mi o! Ajẹ́ ti wọlé mi o! Ajẹ́ ló ń fẹ́. Ṣé mi là jẹ́? Ẹ wo ẹ wá ṣí eré ẹ kò tí ẹ lè rọ original pàápàá ṣí ọ̀la rẹ máa ṣe ṣẹ́gẹ̀ mẹ́wàá fún ẹ wàá gbà ọmọ àlè. Abẹ́ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ń ronú àtìmọ́. Mo ní ẹ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ́gbẹ́jọ́ lẹ́nìkan tó bí ti ẹ̀kọ́ tí ó tọ́ wọn. Àbí wọn máa tọ́ ọ̀tá ọlọ́ abẹ́ òrẹ́ni tó lórí tí ó ní fìlà o. Ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. Àdìtúláyò tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Àdìtúláyé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Sir. Good afternoon. How are you? That's me, sir. I can't somehow. Adébọ̀lá Aládé is my name. Ọmọ mommy. Irọ́ sà. Báwo lẹ everything? Ṣé wà okay o? Adúpẹ́ sà. Ẹ jọ̀ọ́ àǹtí. Bá ṣe gbọ́n aṣọ yẹn lẹ́ẹ̀kan, ǹjẹ́ lè bá mi tú gbọ̀n? Omi máa dà sí ní lára. Ẹ má worry, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Mo kàn fẹ́ ó ní nǹkan tí fẹ́ wẹ́ túṣe. Ẹ ṣe dáadáa. Ókè bẹ́ẹ̀ ṣe yẹn ẹ̀dùn ẹ wá gbọ̀n sọ́wọ́ tún báyìí fún mi. Wow. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè bá wa feature nínú TV advert kan tí àwọn detergent company kan fẹ́ wọ́n need the model and I think you are you'll be perfect for that role. Mo lè ṣe ọ̀nkú bọ̀ mi ì ṣe irú ẹ̀ rí o. Ẹ̀yin máa worry nǹkan tó kéré jù nìyẹn. Aláwọn directors tó máa put me through you'll be fine. Just tell me pé ẹ lè ṣe. Mo lè ṣe. Ẹ turn around fún mi. Ẹ turn around. Ẹ turn around. Wow. Wow. You have the body like a model. Thank you, God. What's my one more? Mali. Ṣé bàbá ìyá yín àrò àga ìrí ẹ máa. Adìyẹ. My mommy. Mali. Mi ò sọ pé ẹ má sùn sórí àga mi màá mi ò tẹ́lẹ̀ fún yín. Ẹ fẹ́ bá àga jẹ́ fún mi. Ìyá onírànú yín bò ló lọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n sọ pé òun máa pẹ́ púpọ̀.
Daddy. Ebi ń pa wá àti jẹun látàárọ̀. Ebi bá ń pa yín. Ó ti wá jẹ́ sọ̀rọ̀ fẹ́mi. Torí ẹ̀ ni mo ní ṣe ń ké látàárọ̀. Ìgbà tí mo ní lókè ìyẹn mẹ́pọ̀ àti bímọ. Wọ́n náà ń sunkún. Ṣé kò lábò lébi nípa yín ni? Ọmọ tó mọ́nàmọ́ná. Kọ́lábì, lọ́sùn tẹ̀lé. Ibi ẹnìkan ti ń sunkún àìmọ́ gbẹjọ́ lẹ́nìkan tó bí ti ẹ̀. Stop crying. Bí a kì í lọ sọ́dọ̀ bàbá Ọlọ́run sùn bí àwọn òdèrè gbà ń bẹ̀. I will follow you. Let's go. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ẹ má bínú sí nẹ́tí létí pẹ́. Traffic lè má bínú. Ṣọ́ọ̀tì fún yín nìkan wọn. No, me, fẹ́ nǹkankan. Ẹ sure? Yeah, I'm fine, thank you. I just want to congratulate you, Auntie. We've actually been able to achieve double. As in a big double. Okay. Firstly, iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́, wọ́n ti agree láti san 15 million naira. No, tell me it is not true. I am not kidding. 15 million naira for you. Every year, láti sin lọ, sọdún márùn-ún, wọ́n máa san 10 million naira fún yín. Jésù. Auntie, ẹni sùúrù, calm down. After that, tó bá wù wá, tí iná bá wọ̀, a tún lè renegotiate, wọ́n á tún renew ẹ̀ fún wa. How do you think about that? Auntie, ẹni sùúrù kò yí, ẹni sùúrù. Ṣé rántí àwọn Medley International? Yeah. Wọ́n ti wà rí pẹ̀lú ọ̀fà. Ẹni yẹn ló máa bad jù. Because iṣẹ́ kékeré, owó ńlá nìyẹn fún yín. Auntie, take it easy, ma. Take it easy. You've done it all. So I'm happy for you, ma. For me? Yes. And wait, I have a surprise for you. I have a huge surprise for you.
olóńgbò láta kíni tàǹdà ló pa àbùdá lọ́dọ̀ gẹ̀ẹ́sì lọ́dọ̀ sí. kọ́ ìwé padà àwọn èrò lọ́wọ́ àjọ ilé ẹ̀ka ní. Akínọlá mi ò bá ti jà wá jẹ́ kí n ra wọlé kí n lọ fáwọn ọmọ mi lóúnjẹ mi ìfẹ́ wà láà. mo rò pé rẹkọmẹ́ndì ìyá fún. Akínọlá kúrò jẹ́ kí n kọjá. kọ́ padà síbi tí mo kọ̀ tọ́jú alẹ́ kan padà lọ bàbí bẹ́ẹ̀ kọ́ ń lú ọbẹ̀ ìjọ ẹ̀jẹ̀. ṣé o wọ wèrè. kí ló sọ. mo ní ṣé o wọ wèrè. ṣé mi tí wọ́n wèrè. àǹtí mi ojú yìí máa pọ̀ gan-an àǹtí mi ṣe fẹ́ gbọ́ domestic violence is a topical issue now stupidity gbáà ni ṣẹ̀dẹ̀ recent take ó ti pọ̀ jù èwo náà tẹ́ bá ṣubú lẹ̀ tẹ́ bá kú dànù nǹkan ta lẹ fẹ́ dá sí lọ́rùn ta ni. ìgbẹ́nu ẹ̀ sọ̀hún àìnà dúró kí ló dé kí ni wàhálà tó kóra rẹ sí béèyàn ọ̀bà tó jà lẹ́bi kò yẹ kó dá sí o tọrọ sọ o lè parí ìjà tọkọtìyàwó ọwọ́ ń gbégi ilé kí wàhálà tó kóra rẹ sí ná dúró kí lọ́kọ̀ ń bẹ̀ ẹ̀ ti sáyé di bá mi o ọkọ àtìyàwó jà lọ́wọ́ àárẹ̀ mọ́rọ̀ kàbìtì lọ́wọ́ àgbélé lórí lọ́wọ́ àárẹ̀ láàjì rẹ̀ domestic violence lẹ́ni kẹ́ẹ̀sì wo. bẹ́ẹ̀ni màámi domestic violence is a violence that kills faster than any sickness mo dẹ̀ ń sọ fún yín mo sọ fún yín. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún tá lè bó fò lẹ́nu ìyá tá lè bó burúkú tá ràn lè bó sọ ẹ wo ẹjẹ mi ó sòtọ́ fún yín ọwọ́ tèmi pọ́ǹtì mi ni pé kò sáàyè lé mo sínú ilé mi lọ́ba tán rárá yòókù. màámi kò sáyè lè mọṣú. bẹ́ẹ̀ni. ṣé mo tiẹ̀ ní mo bá wàá gbélé yín pàápàá ni ẹlẹ́kẹrin lélẹ́yìí o alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ bẹ̀ mí ẹlẹ́kejì ṣẹlẹ̀ bẹ̀ mí ẹlẹ́kẹta oyún tí mo ní lọ́mọ nìyí olóòlù náà mi tó yín yẹn fi bàjẹ́ ẹ̀bẹ̀ mi náà ni màámi ẹ̀ tún wojú mi ṣé yìí fẹ́ fojú sunkún mi. èmi ò ní fojú sunkún ọmọ ó sì ní kú ikú kan bí ó ṣe yíyẹ ìwọ ló ní sùúrù ó ní sùúrù ni gbọkọ rẹ ti nà ọ tán kìí ṣe tuntun àìmọye ìyá ọmọ lọ ń jẹ bó ṣe nà ọ tán tó bá jẹ́ pé ọ farabalẹ̀ ọ̀sàjáde kọ́ ọmọ bọ̀ níní yọ dọ̀bálẹ̀ yọ bí ọ dídọ̀bálẹ̀ tó bá dọ̀bálẹ̀ lọ́rọ̀ bá parí bóyá sí pé ilé bàbí mọ lọ́mọ rẹ ńgbà wàá tán bínú tó bóde tó tún wá sáré kí n kọ́ ó ní sùúrù náà ní ọkọ̀ sáàyè lé mo sún ní àyàn gbogbo ń tó bá gbà ìta má padà rí ilé ọkọ ẹ. ẹ wo màámi torí rẹ̀ sẹ́mi ò bá fi gbá mọ́ méjèèjì tí mo ti fi sílẹ̀ yìí kò lè parun láéláé ẹ wọ ẹ fi mí lẹ́jà rẹ má yẹ kí n kú bá. ìwà ọmọtẹnumọ́rọ̀ pípa ebi inú ilé ìmọ̀ wà jẹ́jẹ́ mi tí mo jókòó ìwọ lọmọ ọmọkùnrin ìwà ọlọ́kọ rẹ ni onímọ̀ mi mọ lọ́ọ̀fù rẹ̀ dákun bí rọ́ọ̀fù bá dé èèyàn rọ́ọ̀fù ẹ̀ pọ̀ mọ́ra wọn ni àlọ́ọ̀fù náà rọ́ọ̀fù wà èèyàn òkìlẹ̀ àrẹ tògẹ́dà ni o ní gbogbo ọba dúró lórí pọ́ǹtì kan kí ló dé tàn yọrọ ẹ lẹ́nu wómi ibi àràbà bá wó sí ibẹ̀ ní ráàsì o ilé ọkọ ẹni là á gbé gbogbo bó ti wò ó le tó èèyàn jókòó lé ọkọ rẹ̀ níbẹ̀ náà wọ́n ti máa bá yàn yanjú tó bá wà ń bẹ̀. ẹ àṣàbí ìṣàgbé ará ògbódò ọkọ mi ará òde ògbólúkẹ́ òjò rọ kí n gbàgọ̀ mi tàdí régé kí n tẹ́wọ́ bẹ́ńbẹ́ kí n fi ká sọ mọ́ra ọkọ mi rẹ́rìn ọ̀yà rẹ́rìn ó ti ọmọ akẹ́ ti rẹ́rìn àgbàtọ̀ rẹ́rìn tó ti yẹ kó dúró dúró gbogbo ẹ̀kọ́ ọmọ akẹ́ lọ́mọ yìí àgbọ̀ fàyè lẹ́fọ̀kọ rẹ̀ lọ́gbẹ̀ ẹ̀ bá ti yanjú. mo ti ń bọ̀ no máa mi ọmọ ò ní pẹ́ délé. ọmọ máa pẹ́ délé. mo ń bọ̀ yà. Who were you talking to? o fẹ́ sọ pé òun ẹni tí mo ń bá sọ̀rọ̀. ó fi mí lẹ̀ sínú ilé wọ́n bá yàn kan sọ̀rọ̀ ó sọ fún mi pé ta ló ń bá sọ̀rọ̀. ìyàwó mi ni mo ń bá sọ̀rọ̀. Who am I? No, kill him. O consider anything much more important than me, Abi. Ṣé mo pé mi náà léyàn tó wá important sí life mi? But I considered you much more important than him and I had to leave him. Wọ́n sọ fún mi sí pé ẹ̀kọ́ important jù mí lọ. Then you bring it on. Tell me about it. Kí ló ṣe gan-an? Ṣé kí ni ẹ ti ń jẹun lórí àná? Má jẹ́ ń ṣí ọ̀rọ̀ sọ sí ẹ o. Má jẹ́ ń ṣí ọ̀rọ̀ sọ sí ẹ. What exactly is your problem? I have so many problems. You are not there for me. Oh, me sexual needs me. My emotional demands. My physical demands. Lẹ́nu ẹ̀. Pé mi ò meet
sexual demands ẹ. o bá ní kí n pa iṣẹ́ tó mú owó wọlé fún mi kí n pa ti sẹ́gbẹ́ kan kí wọ́n máa ṣe iṣẹ́ títí ẹnìkan. I need you in the bedroom please. Kò sí wàhálà aláti ṣe mí àmọ́ àti ṣe ààrẹ. Look at me. Mo gbé mo nífẹ̀ẹ́. But kókó jù. Sorry. Hello? No, mo ń lajà ni. Èmi àwọn ló jà, èmi ni mo ń jà. Àwọn nuisance kan náà ń jà. Ayé mi, ṣé mi ni nuisance? Kò possible. Ṣé kí ni ẹ ti ń jà lórí ẹ̀ gẹ́? Ṣé kí ni ẹ ti ń jà lórí ẹ̀? Tẹ̀ sọ fún mi náà, kí ló fẹ́ gan tí mo fún ẹ? Mo rú tí mo fi ẹ́ sí. Mo fẹ́ eléyìí, mo fẹ́ ẹ, mo fẹ́ ẹ, mo fún ẹ. Má jẹ́ ṣí ọ̀rọ̀ sọ sí ẹ o. Má jẹ́ ṣí ọ̀rọ̀ sọ sí ẹ. You fucking ingrate. You don't use the F word on me. You don't walk out of Wọ́n náà mọ̀ pé máa yí o love rẹ̀. Just take it easy. Ó mọ kọ́kọ́ pa love. Tó bá mọ̀ pa love ni, ó ní máa sọ nǹkan tó ń sọ yẹn. He's not always there for me. And most times I want him around. But mo mọ̀ nǹkan tí mo máa ṣe. I know what to do. I just know what to do. Mama, they know me. I feel like having someone. I am horny. But what do you want to do now? Just watch me. Watch me. Just watch me. Hello, Jerry. Yeah, wọ́n ló ń sìnkú wa. Nísinsìnyí. Jerry wo nìyẹn? Don't tell me you call your gate man. Oh, kí ló pè sí gate man? Oh, gbọ́ tán sọ pé gate animal. So gate man kì í ṣe èèyàn àbí? Kò kí ń ṣọkùnrin. Mo mọ̀ bóyá bó ṣe máa ń ṣèyàn ní òní máa ṣe ohun jẹ́jẹ́jẹ́jẹ́. Mo rí kan yín. Ẹ̀mí ni mo pè é. Ẹ bẹ̀rẹ̀ nǹkan. Mo ti ra nǹkan kan, mo kàn ní ìkó wá ṣiṣẹ́ kan nulẹ̀ fún mi. Gbogbo àwọn bíbá yìí wà bá mi wọ́ everywhere. Ó ṣàmọ̀rẹ́ mi. Wà á kéèyàn tó wà ń jókòó. Ó ń kí ẹ. Máa wọ̀ yóò wà òkè. So. Yes, ma. Kí ni? Má worry, wà òkè. Make her comfortable ṣùgbọ́n. Kí ló ṣe é náà? Ẹni tó bá rán níṣẹ́ là ń bẹ̀rù mà. Ọmọ move in here, babe. Easy. Where's my phone? Hello, Akọgun. Ọ̀rẹ́ mi máa ti dákún bí báyìí. Kí lẹ máa ṣe sí báyìí? Mo tún padà bọ̀ ń bẹ̀ sí ti àpọ̀nbọ̀ kò ṣe kò. Abẹ́ ọ̀rẹ́ ni tó lórí tí ò fìlà o. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò yẹ mí. Ayé ṣe ni kò yẹ mí, màmá tẹ́mi ṣe ni kò gbà fún mi. Àdìtúlá yóò. Ohun tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́nu. Àdìtúlá yé, àdìtúlá yé. Kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́nu. Àbíjọkẹ́, faster.
Ìwọ. Auntie, ṣé rántí pé mo ní surprise kan fún yín? Yeah. Well, ẹ jẹ́ tẹ̀lé mi. Auntie, ẹ má bọ̀. Beautiful leather interior, 2013 model. Well, Auntie, this is GL450 2013 model, and it's all for you. I hope you like it, man. Leather interior. I hope you like it. Amy. It's all for you. Here's the key. Hey, Martin. All more. Ibi tẹ́ sì mí dé, mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o, mo yọ̀ lógo. Ibi tó sì mí dé. Ẹ wọnú ẹ jókòó. Kẹ ṣáná sọ́kọ̀. Leather, everything. Kọ́kọ́rọ́ lélẹ̀ yìí Benz ni ó yàtọ̀ sí àwọn other cars. So ibi tí ó wà yẹn máa kì í bọ̀. No, ìsàlẹ̀ bẹ́ẹ̀, ìsàlẹ̀ lọ́wọ́ tún máa. Iyò tó wà nínú ibẹ̀ ló wà. Hello, Bàláwálé. Ó tún kọ́ọ̀tù máa ń létí. Ládùn njọ mo ti ń fàwọ èbó jẹ nǹkan fọmọ lórí èmi èsì kọjá ààyè mi ibi bàbá rẹ fi mí sí ibẹ̀ ni mo wà yìí dákun kí ló dé o kí ló ju ọlọ tó fi ń jólẹ̀ kí ló ń wá ká wò mí o rádàràdàn tó ń bá ká ó padà bí o ti kọ́kọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. Grandma ṣáà iná fẹ́ na mọ́ mi ni. èmi ọ̀nà rádàràdàn orí ibú tí ń bá kí ni wo wá ọkọ mi jókòó wo mi ẹ padà lé bàbá rẹ. Grandma rárá lè padà mi ò lè padà sọ́dọ̀ àpààyàn yẹn. Àpààyàn. ṣọ́tàn yín ó yẹ ẹ fèsì ìyá Ládùn ẹ fèsì sọ̀rọ̀ tọmọ yẹn sọ ó dàbí ẹni pé ẹ fẹ́ fojú sunkún ọmọ. kèsì mi. ẹ̀yin kọ́ ó dìgbà tárákùnrin yẹn bá pa àǹtí mi àbí tó bá pa dànùdànù àwọn lọ́ọ̀yà wa ní pẹ́pẹ́sẹ́ o wèrè kan ni wọ́n rí nínú ẹ̀jẹ̀ ló bá pa ọmọ ṣùgbọ́n ọmọ tó bá tẹ̀ wá láyé ló máa ṣọmọ fún yín ẹ jẹ́ rò dáadáa kẹ́ ẹ ronú yín wò kẹ́ ẹ rò dáadáa. Oh, thank you. Really? Wow. Duplex, abi? 5 bedrooms. Wow. Ṣé 4? Oh. Ṣé ensuite? Really? Area wo? Ẹ wo. Just accept the offer. Ẹ gba offer yẹn. Ó wà okay sẹ́. Ẹ ṣé. All right then. Bye. Thank you. Wow! Wo, Akanbi, come. Don't mind grandma. A ti lọ lé wa. We just got off. Yes. Mo gbà fún yín gan. Ọ̀tún. Sẹ́ẹ̀rí pé tọmọkùnrin yìí sọ kò purọ́. Ibo ti rówó. Mo lè ti rówó rẹ́ǹtì ilé. Grandma
My mommy bought the house. Mommy mi ló ra ilé yẹn. Ó ra ilé ni. Wọ́n ra ilé ni màámi. Wọ́n ti ra ilé. Ọ̀rọ̀ mọ́tò mo gbọ́ tó bí mi nú. Àṣé mi tó ń bọ̀ tó ju mọ́tò lọ. Ó ra ilé. Abẹ́ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ń ronú àti lọ. Mo ní ẹ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún ọmọ gbẹjọ lẹ́ni kan tó bí tiẹ̀. Ẹ wo ẹ̀rọ rẹ mọ́ bolu ọjà tèmi o. Bí agolo mélòó? Mẹ́rin. Ṣé ẹ sáàmù wo lọ́wọ́? Ní ìsìn àkọ́kọ́ ni. Ẹ san papọ̀. Ẹ wo èmi ọlọ́run gbèsè tẹ́ ń kó mi sí o. Ayé ṣe ní ipò yẹn ni màmá tẹ́mi ṣe ní. Ẹ gbà pẹ̀lú agolo tí mo mẹ́rin tí mo tà fún yín owó yín di 1000 ẹ gbà lọ́wọ́ mi. Ṣúgà. Kí ni owó yín ọ̀yọ́ ṣúgà tó ti yé yín owó yín ti di 1000 ẹ má dà mí gbèsè kí ló dé gan-an? Ẹ mọ̀ kọ̀ lù gbà ní ẹ mọ̀ ọ̀dọ̀. Ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ń ronú Ẹ mọ̀ kọ̀ lù gbà tèmi o tẹ́tẹ́tẹ́ mi títí tí o. Ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ gbẹjọ lẹ́nìkan tó bí ti ẹ̀kọ́ tó tọ́ wọn. Àbí mo máa ma tọ̀ ọ̀tá ọlọ́ abẹ́ òrẹ́ni tó lórí ti o. Bukola ọkọ mi sọ fún màmá ẹ kó bá mi kówó góòlù tó kù tó jẹ mí ṣó ti gbọ́. Yes ma, máa jíṣẹ́ ma. owó òye òun fowó lẹ̀ then tó bá dé ọ̀dọ̀ grandma sọ fún grandma pé nǹkan tá a jọ sọ màá kó ránṣẹ́ sí wọn. Ok ma. Ok ọkọ mi. Alright. Wo àwọn ìkànnì àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló ń pè yìí. Ok my dear o ṣé bye. Ọkọ mi kú iṣẹ́ kú àtàárọ̀ how are you? Mo sin cousin yín wá síta ni ọmọ àìná búkì ó wá kí mi ni ilé ni mo wà. Ṣé lè believe nǹkan tí mo rí sí ṣá mo rọkọ yín lọ hospital mi báyìí he's half paralyzed. Hello. Ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ tọ́jú rẹ. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ tọ́jú rẹ. Kò tí o bá yẹ pé hold up tó wà máa ti dé báyìí ti pẹ́ ẹ dìde ńlẹ̀ let's oya stand up. Mo ti rí inú. Ẹ ti ní partial stroke nìyẹn o. Stroke kọ́. Kí wàá ní. Ṣé nígbà tí èmi àti ìyá ìyàwó mi ti jà ń ló ti ṣàṣìní. Àṣàṣìní stroke tí apá kan ò ṣe é gbé tẹ̀sẹ̀ kan ò ṣe é gbé yìí ó tún wá lọ jẹ́ left side ẹ mọ̀ kó dangerous gan ni. Sórí condition náà kan láti terrible gan. Mo lọ sílẹ̀ pé kí n lọ sí ẹ lọ sí. Ìgbà tí mò ń gbóhùn rẹ̀ lẹ́kùn ni mo wá trace ẹ lọ. Mo wá bá ní ẹnu ọ̀nà toilet. Abẹ́ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìlera lẹ́ni tó ní ti ń ronú àti lọ. Mo ní ẹ orílẹ̀ ayé bí ibi ẹnìkan ti ń sunkún àìrọ́mọ In fact ó ti rọrùn. lẹ́nìkan tó bí ti ẹ̀kọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni kò mọ̀ kó ṣubú síbẹ̀. If you can do this then o ṣe Ọlọ́run láti ara ẹni tó nílò ìrànlọ́wọ́ yẹn. Wo ọkọ mi bá mi take care ẹ bàbá méjì ò kì í bíyàn o ẹ mọ̀ pé nǹkan tí mo máa ń sọ fún yín náà nìyẹn o ṣe káre. Àdìtúláyé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn.
Mr. Akínọlá Ọládàpọ̀. Ẹ máa kú ọjọ́ mẹ́ta o. Kí ló wá dé? Bàbá, ǹjẹ́ ẹ mọ̀ mí? Wo àwọn ọmọ tó pè lọ́mọ àlè àwọn náà ní o. Òkúta tọ́mọ̀lé ẹ kọ̀ sílẹ̀ àwọn náà máa di pàtàkì gunlé fún mi lẹ́ni yìí o. Ọláwálé lélẹ́yìí o. Ẹ̀gbọ́n ẹ̀ ọmọ nìyí ó wà ní Port Harcourt mo ti pe òun náà ó likely kó nọ́mbà wa ń bèbà láìpẹ́. Dókítà tó fún mi lábẹ́rẹ́ ẹ̀kú. Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ tèmi gbọ́n lábẹ́rẹ́ ẹ̀kú. Wo Ọláwálé kí la máa ṣe báyìí? No, mommy. We cannot help this man. We already has a doctor now. I can't help him now. I can't help him. Ọláwálé ọkọ mi. Tí bàbá yín bá joyè àbí mo máa wò ọ̀tọ̀ Ọlọ́run. Èmi ò fẹ́ kẹ́yìn ọmọ ẹ̀ kẹ́ ẹ tara ẹ̀ ṣe Ọlọ́run. Mo fẹ́ kẹ́ jẹ́ ká ti ara ẹ̀ ká fi sin Ọlọ́run ni. Ọláwálé, this is your biological father. You call him my biological father? Adórí àti wọn fi jẹ wá. This I can't. Ọkọ mi, jọ̀ọ́. Àbí mo máa wò ó, ọ̀tá Ọlọ́run ni. 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 Tọ́lọ́run bá fún wa lọ́mọ, ó yẹ ká tọ́mọ náà kó lè ràn wá lọ́wọ́ lọ́jọ́ alẹ́ wa. Tọ́lọ́run bá fún wa lọ́mọ, ó yẹ ká tọ́mọ náà kó lè ràn wá lọ́wọ́ lọ́jọ́ alẹ́ wa. Mo ní àbí mo máa wò ó, ọ̀tá Ọlọ́run ni. 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 What goes around comes around, life is a circle. What goes around comes around, life is a circle. Tọ́jú ọmọ rẹ kó lè nísinmi lọ́jọ́ ogbó rẹ. Tọ́jú ọmọ rẹ kó lè nísinmi lọ́jọ́ alẹ́ rẹ. Àbí mo máa wò